nígbà ní kí chairman wá sọ̀rọ̀ ó ní mo kàn tí gbogbo ẹ̀yin tẹ́ ẹ jókòó tó bá di ìgbà míì màá tún máa dúpẹ́ lọ́wọ́ yín. bí àwa bá sọ̀rọ̀ látàárọ̀ dalẹ́ kò lè mú wá iṣẹ́ agbéra là ń ṣe. ní báyìí orí tó yá a ó fẹsẹ̀ lájọ. akẹ́kọ̀ọ́ sí mọ́ mi níbí lọ́dọ̀ ìṣọ̀lá. Obìnrin àti orílẹ̀ ìlọ́gbọ̀n tó láwọn. Ọlọ́láyé gbajúmọ̀ ní àgbàgbọ́. Nítorí màmá jagun mọ́lú ọmọ ọba tẹ́lẹ̀ ò mà lé alájà sáyidá súnmọ́ mi ní ọlọ́láyé pẹ̀lú ọmọ ìlànà tẹ́lẹ̀ jagun mọ́lú ọmọ ọba ìṣẹ̀ yìí ni inú mi bẹ̀rẹ̀. Ìṣẹ̀ yìí ni inú mi bẹ̀rẹ̀.
dọ́là sọ́wọ́. Ó fi dọ́là sọ́wọ́. Ó fi dọ́là sọ́wọ́. Ó yà ṣe máa dọ́là dọ́là lọ́mọdé. Lọ́mọdé. Dọ́là dọ́là lọ́mọdé. Yẹ́yẹ́ àpapọ̀ máa ń tẹ̀ ọ́. Dọ́là dọ́là lọ́mọdé. láti akéde odò àyùbá bẹ́ẹ̀ máa ń gbọ́ ilé àgbàgbọ́ dáadáa láti bí 47 years èmi náà rèé torí Fẹ́mi ni mo ti wá àti Bọ́láńlé gbọ́ èyí tẹ́ ẹ wá ní lónìí ojú yóò ní gbọ́ o ìbàdíjọ́ ò ní bá yín o ẹ ò ní kábàámọ̀ ẹ̀ ṣe gbogbo thank you very much. Ìkankan láti tá à ní ṣe ní ìmọ̀ eléyìí ò ní jẹ́ àṣemọ́ máa bọ̀ lẹ́gbẹ̀ẹ́ mi bí láti dúpẹ́ lọ́wọ́ gbogbo ará ọ̀rẹ́ olórin a máa kọrin ìdúpẹ́ lọ́wọ́ gba àwọn tó wá láti kó. Dúpẹ́ lọ́wọ́ àbúrò ẹ̀gbọ́n ìyá àwọn tó wá láti kó àwọn ìyá
àti bàbá tó fi iṣẹ́ wọn sílẹ̀ lẹ́nu láti wáyé wá sí ìdúpẹ́ lọ́wọ́ àwọn ìdílé ìyàwó mi, ìdúpẹ́ lọ́wọ́ ìdílé mi náà, àwọn ẹbí òfin wa, ìdúpẹ́ lọ́wọ́ ẹbí òfin ọ̀tẹ̀ náà. Ọlọ́run aṣọ oníkálukú nílé ayọ̀ àti àlàáfíà, ìdúpẹ́.